Aki Bobrisky bọ̀bọ̀ tó risky aki yakabo oku ogun àjàbọ̀ Allah kò sẹ́ni Ọlọ́run ò lè dánwò abo dúpẹ́ fọ́lọ́run pé ó tán síbẹ̀ abo dúpẹ́ fọ́lọ́run Bobrisky pé ó dé amama kíní kan dájú tubi abuna adama antali yawma fi mali istagfirullah innaligafirallah istagfirullah innaligafirallah Bobrisky tubi abuna adama You have opportunity to seek Allah's forgiveness now. Opportunity leni. Ọlọ́run fẹ́ràn rẹ̀. Bọ́lá mo bá fẹ́ràn ẹlẹ́ṣẹ̀ ibi ru bẹ́ẹ̀ lọ́lọ́run máa pariwo wọn sí. Bẹ́ẹ̀ bá ẹlẹ́ṣẹ̀ tí ń kó sínú problem tí ń yọ kú ńbẹ̀. Ọlọ́run fẹ́ràn rẹ̀, Ọlọ́run fẹ́ kó túbà ni. Ọlọ́run fẹ́ kó change. Ọmọ ya ni Bobrisky wọ́n náà wọ́n inconvenience tó fúnra ẹ̀ níbi tó ti ń fárun gbọ̀n tó ń ṣe kó lè dán bí tóbìnrin wọ́n inconvenience tó fúnra ẹ̀ níbi kó lè yọdí sẹ́yìn bí ìtẹ́oró wọ́n inconvenience tó fúnra rẹ̀ níbi kó lè bá a láyà wọ́n inconvenience tó ìwọ ọmọkùnrin géńdékùnrin tó yẹ kó gbá ìyàwó ẹ̀ mú kó ké bí ewúrẹ́ nínú yàrá káwọn èèyàn máa sọ pé ó fẹ́ pa ni ìwọ ló wá dẹni tí ń yọ ọ́ ṣe ó wá ń yọ ọ́ ṣe ní kọ̀rọ̀ ó jẹ́ ronú pó ní táìmù tọkùnrin lè bímọ tó bá ti kọjá ńgbà mi ọkùnrin lè má bímọ mọ́ tùbúyà abúná Adam. Àtàlíyà ó máa fi màálé istagfirullah innaligafirallah istagfirullah innaligafirallah. Ẹ̀yin tẹ́ ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì ẹ bá mi share jìnnà ẹ bá mi share lógún ẹ bá mi share lógún. Ṣẹ́gẹ́ni tẹ́nà fún sákàfí mọ́lá sàtúndérèkó takunu lillahi madha inna talqahu takunu lillahi madha inna talqahu. La'ana Allahu al-mutasabbi'ina min ar-rijali bin-nisaa'. Allah. Hadith Ànábì lórí bẹ́ẹ̀ hadith sahih. Ànábì lọ́lọ́run láàánà gbogbo ọkùnrin tí máa ń fẹ́ ṣe bí obìnrin kó máa wẹ̀wù bí obìnrin kó máa sọ̀rọ̀ bí obìnrin àfẹn tó bá jẹ́ pé nature tiẹ̀ ni kó sọ̀rọ̀ bẹ́ẹ̀ kó máa sọ̀rọ̀ bí obìnrin kó máa dírẹ́sì bí obìnrin kó máa dọ́gbọ́n láti jẹ́ káwọn èèyàn ó lè rò póbìnrin lòun. Ànábì lọ́lọ́run láàánà rẹ̀ ìtumọ̀ láàánà ni ìbínú Ọlọ́run. Bobrisky ò ní rí ìbínú Ọlọ́run. Amina. You can still make it in life without this. O lè establish a business. Ẹ bá mi tẹ like and love. Ẹ bá mi tẹ like and love. Ìyálé umuru. Kàmá sàádìtà àdùwàlú. Màsára zamanu sáàtì wàsímanu. Màsára zamanu sáàtì wàsímanu. Bobrisky ìwọ̀nba ń tó ti rí fàmánjà àwọn maw'izatun min rabbihi fanta falahu ma salafa. Ẹni tó bá gbọ́ ìkìlọ̀ látọ̀dọ̀ Ọlọ́run tó bá tètè yí padà Ọlọ́run lè foríjì ẹ gbogbo eléyìí tó ti ṣe síwájú. Ó lè padà dẹni tí ó tún dolùbẹ̀rù Ọlọ́run jùlọ wà ìgan lọ. Bobrisky Ọlọ́run mi fẹ́ràn rẹ̀ Ọlọ́run fẹ́ràn rẹ̀ ìwọ náà fẹ́ràn Ọlọ́run padà. Ó lè lọ ní company ìwọ̀nba ń torí lọ establish business lọ ní company gidi sọ̀rọ̀ ẹ di role model fún gbogbo àwọn tí ń bọ̀ lẹ́yìn kan máa wo wípé Bobrisky tí ń ṣe cross dressing tẹ́lẹ̀ ó ti wá yí padà abẹ́rẹ́ nǹkan ni òun náà mọ̀ ti dẹni rí òun ló mọ̀ ní company yìí òun ló tún ní company tòun òun ló tún nílé eléyìí òun ló nílé Lẹ́kì òun ló nílé Lájà Ọlọ́run yóò ṣe bẹ́ẹ̀ fún ẹ ò ní já wálẹ̀ ò ní já tọrọ jẹ àmọ́ tó gbé dání ìdí ń bí Ọlọ́run náà ni tùbúyà abúná Ádámù. Àtàlíyà ó máa fi màálé. wọ́n àwọn àfáà tí wọ́n balance tí wọ́n ń ṣe aláṣejù tí wọ́n jẹ́ kí ń ṣe aláṣe ètò jẹ́ ká kó ẹ nípa ìsìn Ọlọ́run. Tùbúyà abúná Ádámù. ó ṣe túbà ronú pìwàdà. Àtàlíyà ó máa fi Bobrisky màálé. ó jẹ́ ronú
pé n tó ń ṣe yìí sínú bàbá dùn sí títí tí bàbá fi lọ kí ló fẹ́ wí lọ́jọ́ gbéǹde kìyàmọ̀ tó bá pàdé ọlọ́run tí gbogbo wa dìde ní òhò níwájú ọlọ́run kò sásọ tí ó bò wá lára ètò òfin gbé táyà ò ní síbẹ̀ mọ́ ètò òfin gbé bàdí ò ní síbẹ̀ mọ́ ọ̀pá tọ́lọ̀ ń dá fún ọtọ́ dá fún mi ńlá lọ́jọ́ wà lára wájọ́ náà ìhòòhò gbogbo wa ó dìde tó bá déwájú ọlọ́run kí ló fẹ́ mú wálé excuse kí ló fẹ́ mú wálé excuse ṣàgátà náà fún sáká. fíìmù aláṣà tó dérè kó. owó téèyàn ò lè ṣe kéèyàn ó rọ́nà lọ níbẹ̀ lélẹ́yìí o owó téèyàn ò lè ṣe kò bófin ọlọ́run kò bófin ayé gan mu. àwọn tí wọ́n ń ṣe nílùú òyìnbó ń bẹ wọ́n ń rí mú jẹ ń bẹ nítorí pé bẹ́ẹ̀ ni ibẹ̀ lẹ́tíkọ́ta gbogbo orú nǹkan wọn àwọn àbá àmọ́ láfíríkà kò bá òfin áfíríkà mu nígbà tí wọ́n ṣòfin gay ẹ̀gbọ́n tí president Tanzania àgbà yẹn tó sọ ni ó lóun invite Barack Obama kó wá kó jẹ́ kóun àtòun káwọn jọ ṣe marriage pọ̀ ọkùnrin àtọkùnrin káwọn jọ ṣe marriage pọ̀ onítọ́lá lè gbà kóun àti ọjọ́ ṣe marriage òun ọgbà fún ó lọ satirically ni wípé kò possible kò lè mẹ́sọ̀rẹ́ wá ọmọ ìyá mi Bobrisky ọlọ́run fẹ́ràn rẹ̀ olóríire ní ẹ látilẹ̀ ẹ lókìkí ní ẹ látilẹ̀ òkìn tí ń bẹ nínú kádàrá rẹ̀ ló ń lò kì í ṣe pé nítorí pé ó ṣe post dressing ń lo fèrèlè tó ń rí yìí o ṣàgáltà náà fún sáà. sákàfí mẹ́lá tó dérè kó tẹkọ̀ọ́nù lílà ìmáda ìnàtẹ̀lẹ́kọ̀ tẹkọ̀ọ́nù lílà ìmáda ìnàtẹ̀lẹ́kọ̀. òfin tó mú kinní kan ló mú kinní kan ẹ̀yin afáwa nílùú Ìlọrin ẹ dákun ẹ ṣe wáàsí tọrọ fọmọ alábàríkà kan tí ń bẹ nílùú Ìlọrin ọmọ olóríire tọ́lọ̀ ń ṣàánú tí ń ṣe tíátà tóun náà ń dírẹ́sì bí obìnrin Ọlọ́run ti gbé ọ̀gá ó mọ lẹ́fù ẹ̀ láàrin àwọn ẹgbẹ́ tẹ́jọ́ ń ṣe tíátà láyé ni ipò ńlá ló wà Ọlọ́run sì ní káràlú fẹ́rẹ̀ wòjọ́ táwọn ológun tí wọ́n fẹ́ ṣe nǹkan kan fún ẹ wo bí gbogbo ìlú ṣe dìde o lè ṣe kọ́mẹ́dì o lè ṣe tíátà wisdom tó ń ṣe yẹn láì ṣẹ̀ṣẹ̀ wọṣọ obìnrin kí wọn náà máa ṣe sí obìnrin ọwọ́ tó ń fi àtì yẹn ó ti ń kọ lòfin Ọlọ́run ọmọ ìyá mi nínú ẹni mo fẹ́ràn ló wà olójú nǹkan olójú fíìmù ẹ̀ tí mi ò kì í tètè wò torí pé mo mọ̀ pé ó ní làákà ènìyàn ó sì lẹ́sìn nínú ẹni tó gbàgbọ́ mùsùlùmí gidi ara ńlọ wà àmọ́ ká máa dírẹ́sì bí obìnrin ìyẹn ò háàdì kún válù iṣẹ́ rẹ̀ wisdom tọ́lọ̀ fún ẹjú gbogbo yẹn lọ ọmọ ìyá mi nílùú Ìlọrin ó yá change tùbùyàbù náà ádámà. àtàlíyá ó máa fẹ́ máa lé. ó lọ́pọ̀túnìtì àti tètè drop ẹ̀ lẹ́ni ìstẹ́gì fìrí lọ́ha. iná ní gáfìrà Ọlọ́run ó dẹ̀ bá mi ìstẹ́gì fìrí ṣàforíjì fèmí náà ọmọ ìyá mi oní tíátà nílùú Ìlọrin tó ń dírẹ́sì bí obìnrin ò ní já wálẹ̀ ò ní dèrò ẹ̀yìn wọn ní wá ọtí inú ayé ògo rẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àwọn òbí orí ògo ẹ̀ tí wọ́n ní Ọlọ́run kí la ṣe fún rẹ̀ Ọlọ́run tó gun ọmọ ìfẹ́ pọ̀ tó báyìí táwọn ọmọ rẹ̀ ó tún wá pọ̀ ju tiẹ̀ lọ àwọn dírọ̀pù yẹn àwọn tí wọ́n ń fa aṣọ ẹ̀ á tí wọ́n fi ń ṣe tíátà ẹ̀ dákun ẹ̀ sì ronú tọ́lọ́run lè dánwò ọ̀kan nínú àmì ẹ̀sìn òun lásọ ẹ̀ ha Ọlọ́run ò ní pààyàn Ọlọ́run ò ní gbọ́lá lọ́wọ́ yín nínú ẹni tó ti hàn nínú iṣẹ́ tíátà lẹ́nìkejì yẹn náà èmi àti bàbá asúnmọ́ra nígbà kan tí mo ráyè mo máa ń wá wọn èmi àti ẹ náà a máa ń pàdé Saudi láì mọye ìgbà olóríire ní ẹ wàláyé alábàríkà ọmọ ní ẹ ọmọ téèyàn fi tọrọ ọmọ torí kéèyàn ó bímọ kọ́mọ èèyàn ó ṣe iṣẹ́ èèyàn kó gbé lárugẹ àánú Ọlọ́run ni o ọmọ téèyàn fi tọrọ ọmọ ní ẹ ìwọ gangan wa kọ́ ló ní fíìmù wọ́n pè ọ́ pé kọ́ wá direct ni àmọ́ pẹ́ bí rẹ̀ ò tó nǹkan bẹ̀ àmọ́ dákun tètè máa pariwo orú àwọn nǹkan wọ̀nyí pé ẹ má jẹ́ òsèmi bí irú nǹkan tẹ̀ dánwò yìí tó o bá ń ṣerú ẹ̀ gbogbo ayé ni ọmọ ṣàdúrà èyí tó o ṣe yìí náà àbí Ọlọ́run fún ẹ Ọlọ́run ò ní ṣe ní sábàbí orí burúkú fún ẹ ò ní ṣubú ò ní jayé lọ ẹ̀yìn lálùbáríkà Al-Qur'an mo rántí ọjọ́ kan tí mo lọ bá bàbá ní sáìdì Rebas ìyẹn ti tó bí 18 years ago bàbá ọmọ arántí bàbá tí wọn bí ohun tíátà yẹn mo lọ bá wọn ní Saudi Arabia wọ́n mọ̀ pé mi ni mo dẹ̀ lọ bá wọn àwọn sèmi lálejò rẹpẹtẹ ńjọ́ náà táà náà ò tí ì
jẹ́ nǹkan bíi tèmi ríálì tá kó fún mi níjọ́ náà lọ́hùn bí ìgbà téèyàn kó euro tàbí bí ìgbà téèyàn kó owó Kuwait fún yàn tó ga lọ́wọ́ níjọ́ náà lọ́hùn bàbá Bello ẹ ní sunkún ọmọ àwọn ọmọ ò ní dàdáwò mọ́ yín lọ gbogbo ọmọ tẹ́ bí gbogbo wọn ni wọ́n sóríire jù yín lọ lójú ẹ̀mí yín.